bó ṣe kanlẹ̀kùn ìyàrá tá wà ìyàwó mi kékeré ẹni má ti pàbúrò ọkọ mi ti mọ̀ pé òun ni mò ń dárúkọ òun ló lọ sílẹ̀kùn nígbà tó wọlé kò tiẹ̀ wọ pàǹsà bí nǹkan tó wọ̀ ọmọkùnrin yẹn wò pa ayé àwọn eléyìí má ti bàjẹ́ mo rí àwọn kan tó ń wọ̀ pé ṣé fíìmù ni àbó òótọ́ ni nǹkan tó ṣẹlẹ̀ ni bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń tì mí yìí ẹ mọ̀ jẹ́ kí n máa play voice note àwọn tó yẹ kí n play voice note wọn. If you believe me, fine. If you don't believe me, please don't believe me. Nígbà tó wá sọ gbé tán tó wọlé òun náà join wa ọmọkùnrin sọ fún mi pé òun bọ̀ ó bọ́ sí ibi báyìí ó gbé kìnnìkan kan jáde àṣẹ igbó lipton pọ̀pọ̀ ló wà nù ẹ̀ ó wá rọ ọtí sí tó bá sọ pé ìjàkíjà òun ló ń jẹ́ bẹ́ẹ̀ ìjàkíjà òun ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣọ́ọ̀tì kan ló ní kí gbogbo ohun àbámu tán nígbà tí gbogbo ìṣe tó sùn ìkẹta àwọn ẹnu ń bọ̀ ó lọ nù ẹ̀rẹ́ lọ mú gídó wa gbogbo yẹn jókòó ń wò wá báyìí gbà tó pẹ́ díẹ̀ àbẹ̀rẹ̀ sí bára alájọṣepọ̀ àmẹ́ẹ̀ta òun náà ṣe ó sú wọn lò dídò lé wa lórí àmọ́ kan tó ṣẹlẹ̀ mọ́ bí ẹ̀sùn mi dídò báyìí ó ní tí ká mú ṣọ́ọ̀tì kọ́kọ́ sí àtúnmú ayé ọ̀tá wa bàjẹ́ àmọ́ kankan mọ́ àwọn pariwo ó kó bàtà wọlé kó fẹ́ pa wá síbẹ̀ ìjọ náà ó máa pọ̀ tá wá síbẹ̀ ó wá láwùjọ orin tó ń gbọ́ látọpẹ́ àwọn ọmọ mi ti ṣe skul dé àwọn orí mi abẹ́gbọ̀n wọ́n ti gbé dá àwọn ọmọ mi pé wọ́n rí mi ìyẹn ti wálé ó ti wá tẹ̀kẹ́ àwọn ọmọ ẹ̀ fóònù wa ríngì bàbá yẹn ti fi sálẹ̀tì àlè bọ́sítà tó bá tẹ̀lé bọ́sítà báyìí á ní báyìí káwọn ọkọ̀ yín wà ń ta ó ń wá yín wọ́n tilẹ̀kùn gbọ́dọ̀ dárò ọjọ́ kejì àwa tí ń wá ògì orí ifọ́ ló jí mi ẹbí ni mo sùn mọ́jú ibi la sùn mọ́jú kan ní kí ló ń ṣe wá ká ní sùúrù jọ kí ló ṣẹlẹ̀ bó ṣe play fídíò fún wa nìyẹn fídíò ìbálòpọ̀ àwa mẹ́tẹ̀ẹ̀ta òun ló ní ká mọ̀ nǹkan òun ò ṣẹ̀ṣẹ̀ máa mú àti ṣan bàbá ẹ̀ ní òun ò ní dìde tẹ̀ o kó tá a bá gba fún ìlọ́run tá a bá dìde tẹ̀ ó níbi tó òun sì ní sọ́nà bíi 120 ojú tẹ̀ ọ̀ràn bẹ́ẹ̀ ó ń báàkì ẹ gbọ́ ojú tẹ̀ ọ̀ràn bẹ́ẹ̀ ó báàkì ẹ̀ ni àṣẹ gbogbo ala tó ń lọ sí ìdí kámẹ́rà náà ṣe báyìí ooo enjoy aṣáàrí ń bẹ̀ bàbá àmọ́ nǹkan tá a ṣe aṣáàrí nu kámẹ́rà àti ṣun ẹ̀yìn òkùnkùn ló lọ sí ìdí kámẹ́rà àtúmọ̀ sọ sí kámẹ́rà ẹ̀jẹ̀ àtúmọ̀ spáàkì di ara wa àtúmọ̀ jẹ́ dètè jiyàn ara wa ìdí kámẹ́rà ṣọ́gbọ́n yẹn gbé sílẹ̀ pàtàkì ara gbogbo wa ló lè wọ̀ oníṣò nǹkan àkọ́kọ́ àwa mẹ́tẹ̀ẹ̀ta táwọn ọ̀rẹ́ wọn bá ti wá àbúrò máa ṣe kínní ní anytime tó wọn bá ti nídìí ó máa tó ní ṣètì mi wọnú lesbianism yẹn àbí kí n pè ìyẹn sọ fún wọn pé ewu gbogbo ní ewu lórí burúkú ewu nínú kan ok post it yẹn ni ẹ bá ṣe orí burúkú máa tà síta máa post máa ṣe kíní kan ìyẹn sílẹ̀kùn obìnrin lọ èmi bẹ̀bẹ̀ kó má post ẹ̀ ìkejì tó jẹ́ yẹyẹ ìyàwó mi ìyẹn dúró ń wòkè Peter o lè ṣerú nǹkan báyìí onídùn Peter mi ṣé mo mọ̀ ẹ́ rí ni mo mọ̀ yé ẹ́ rí ni èmi nìkan ni mò ń bẹ̀bẹ̀ orí mọ̀tò ṣe ọkọ̀ wà iná
bó ti àti lòun jù lánàá yẹn ká sọ oúnjẹ fóun òun ojú oúnjẹ ní àwọ̀ oúnjẹ gidi ìyàwó lé onírìíra ló ṣì ẹ kó ṣùkú yàrá mi jọ báwo yẹn fi poison sínú oúnjẹ yẹn tó yẹn náà máa jẹ́ ń bẹ̀. ọpẹ́ díẹ̀ mo wà nílé mo lie down oorun gbé mi lọ ọkọ mi máa bá ọmọ ẹ̀ lọ sí school tàtà dé kí la fẹ́ sọ sí bóyá pè mí bí are you safe kí ló wà wo wọ́n máa kidnap àmàní ọ̀nà ló yọ wá àṣàkùrù ń bẹ̀ ni kátà mẹ́ta sọ ni pé a fẹ́ lọ ra nǹkan máa ní wọ́n máa kidnap wa àti ṣé ń tà sọ yẹn deep down nù mí kí la fẹ́ ṣe àbáni ok babe mo fẹ́ sọ nǹkan fún ẹ ọba ní kí n mo ní sọ kó àwọn tó kidnap wa yẹn wọ́n rí bá mẹ́ta wọ́n rí bá mẹ́ta èmi òun àjọ sọ́lá ara wa o pé wọ́n rí bá wọ́n jẹ́ kámẹ́rà wa o wọ́n rí bá àwọn kámẹ́rà wa o àdúnnú o ó ní wọ́n rí bá wọn kámẹ́rà yìí bẹ́ẹ̀ ni o wọ́n rí bá àwọn kámẹ́rà wa wọ́n dúrọ́ọ̀gì wa àdúnnú tá a ti sọ báyìí ló bá súnmọ́ àbúrò ẹ̀ wọ́n lè fò wọ́n náà òun gan ni wọ́n dójú òun gangan ni wọ́n ṣe jù bá ní kí ló tó tẹ̀lé jáde mo ní kò tẹ̀lé mi jáde èmi ni mo tẹ̀lé jáde ó fẹ́ lọ ra nǹkan ni kò dẹ̀ mọ̀ bẹ̀ ni mi àtúmọ̀ yẹn dọ̀sìn lọ pẹ̀lú wọ̀nyẹn náà kọ́ ní wà ní yàrá tí wọn náà pé ahmed on the rape pé ó tún ní ká máa tún bára wa lájọṣepọ̀ ká máa ṣe oríṣiríṣi lesbian nìyẹn bàbá ní kò sí wàhálà ńbẹ a máa report ká report ibo náà bẹ a lè sọ àṣàmù pé a lọ àwọn onímọ́tò the next thing làbàrà wa ń bẹ we can't explain òun bá sọ pé ṣé máa lọ sọ fún ọ pé ó rí ìpín wa ń bẹ ni tí news máa gbé nínú náà ká lọ take care ara wa ni lọ take care ara wa nìyẹn ó mú wa lọ a lọ sí test HIV àṣà àwọn test ẹ̀ ká ṣe gòlélẹ̀ ẹgbẹ́ àpàdà sílé bá ṣe ń wò nìyẹn ẹni tó ní ká bóun sọ oúnjẹ wọn ti gbóúnjẹ lọ fún un ẹni tó gbóúnjẹ lọ fún un kò ní kó test ẹ̀ náà test ẹ̀ ọ̀pọ̀dà nígbà lẹ́yìn ọ̀sẹ̀ kan bó ṣe send fídíò ẹ̀ sí mi nìyẹn pàtó send ẹ̀ sí mi ó send ẹ̀ sí Ahmed àṣà wọn ní pé so ready for me tomorrow kí la máa ṣe la máa lọ náà ni àmàlò náà ni tá a máa fi gẹ́ẹ̀sì ẹ̀ ìkẹta ń sọ pé ká poison ẹ̀ woman yìí ẹ jẹ́ ká gún wèrè pa ṣé ó lè nà mẹ́ta ni ẹ jẹ́ ká pa wèrè dànù ẹ̀yin dájú gan o pa kí ni bí mo máa ń pààyàn nìyẹn ok àwọn àmọ́kọ́ta máa ṣe sí i àbálọ gbàtà wọlé àti bókùnrin méjì lọ́dọ̀ ẹ̀ ó ní this time àwọn àdábà mú ilé ọkọ̀ọ̀kan ni àti ṣeun èmi ní Peter náwó gan àwọn ọ̀rẹ́ ẹ̀ pàwọn méjì this time around no camera only no camera awo gbélé only no camera ayé ogbe ẹ̀wò no camera wọ́n bá wà lájọṣepọ̀ wọ́n ṣe àṣírí yàmàyàmá ṣògbé àjáde oníkòsòwò lọ́wọ́ ohun táwọn máa fi ra nǹkan pé wọ́n láti jẹun máa ọ́dà ni wọ́n ọ́dà lóòótọ́ wọ́n pè wọ́n wá àwọn àti ẹ̀ àjọ wà ń bẹ̀ ọgbóúnjẹ dé àwọn náà káwa náà jọ àjẹun ó máa yẹn òun lówó lọ́wọ́ òun ti wà láàrin àwọn lesbian tipẹ́tipẹ́ ó dẹ̀ máa ń ṣe òṣìpá wà ní kókó initiate wà mọ́ bẹ́ẹ̀ ni pé tàbá ti group dáadáa a lè mú wa lọ sí àárín wọn a lè bẹ̀rẹ̀ nígbà tó pẹ́ díẹ̀ ká ti ń ṣe wọ́ọ̀dù bọ̀bọ̀ yẹn dé tó wá pò wá àmì ẹ̀ta fipá wò ṣe mọ́ lédi ẹ̀ ṣì wà nílé wa náà o ó ṣì ń retí oyún o bọ̀dé ó sọ pé òun ò lè lóyún pé pẹ̀lú bí àtúbọ̀ òun ó ti kàn ti block wọ́n dẹ̀ ti ẹsẹ̀ ti gé kan lọ so kò lè lóyún kò dẹ̀ sọ fún ọkọ mi pé òun ò lè lóyún kò sọ fún Adégbóyèga pé òun ò lè lóyún o woman yẹn ọkọ tiẹ̀ tí náà fẹ́ travel so kò pọ̀ ẹbí oṣù mẹ́rin oṣù mẹ́fà ọkọ ẹ̀ travel gbàtọ́ ọkọ ẹ̀ travel àwa là ṣe mọ́ mo yẹn sọ pé ó ní bìkọ́ tó ń fẹ́ mú mi lọ èmi lọ́kọ́ fẹ́ mú mi lọ before gẹ̀yìn pé kinní kan pàtí ni o mo ní òkè bàbá yẹn wá pé ní àṣemọ́ a ní kó post ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí send ẹ̀ sí wa o máa post ẹ̀ o máa ṣe kinní kan a ní kó post ẹ̀